Tọ́, mo kí gbogbo ilé ẹ káàsán o. A kú ọjọ́ méjì mẹ́ta. Ẹ̀dẹ̀ ọdún bí. Ààrẹ kú gbogbo rògbòdìyàn. Bó ṣe ń lọ ní ìgboro, Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kó lè mọ́ wa o. Iṣẹ́ tí mo fẹ́ pẹ̀kẹ́ lù lénìí, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kúmólú. Àwọn iṣẹ́ tá a mú wáyé lóòótọ́ kò ń ṣe gbogbo àṣírí náà lèèyàn lè fi síta ṣe mọ̀. Àwọn iṣẹ́ tá a dẹ̀ ń filẹ̀ ìbéèrè ló máa ń tọ̀ wọ́n ní tọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Ìbéèrè òní máa ń wá bíi kẹ́nìkan pè kó béèrè nǹkan yẹn, àwa aráyàn létí pé iṣẹ́ báyìí sọ àwa wò pé jẹ́ kó jẹ́ àǹfààní fún wa. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọmọ Gẹ̀ẹ́sì TV àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa òun náà ni à ń gbé lárugẹ. Eléyìí tí mo fẹ́ mú wá lónìí òun náà ni bóyá tí ojú obìnrin ò bá gbé ibì kan, a máa ń pè pé tí obìnrin bá ń dọ́kọ, tó bá ń dọ́kọ, ọkọ ẹ̀ gángan máa ń fi kíní yẹn so obìnrin yẹn mọ́lẹ̀. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé kò sí bí ọkọ wọn ṣe lè gbìmọ̀ bá wọn láṣepọ̀ tó kì í tẹ́ wọn lọ́rùn. Ara ni kíní yẹn o, kì í ṣe pé bóyá kíní o, ara ni. So àwọn bàbá wa náà ní ọgbọ́n tí wọ́n máa ń dá láti so irú obìnrin bẹ́ẹ̀ mọ́lẹ̀ ní ayé ìgbà yẹn. Wọ́n ní ọgbọ́n tí wọ́n máa ń dá. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ewé àti egbò tó wà láyìíká wa Ọlọ́run ṣẹ̀dá ẹ̀ fún lílò wa ni. Ó kàn jẹ́ pé bí kálukú bá ṣe máa lò bẹ́ẹ̀ ni yóò ṣe lè. Èmi dẹ̀ máa ń sọ kinní kan má jẹ́ kí ẹnì kankan bá dùn ìyàwó ẹ̀ nínú. Kókó nìyẹn o. Má jẹ́ kí ẹnì kankan kó bá dùn ìyàwó ẹ̀ nínú. Tó bá ti ń di pé ìyàwó ẹ̀ ó ń lọ ó dédé fẹsẹ̀ kọ, ó wá ń pe àbúrò ẹ̀ ló pè o, kì í tún ṣe ìwọ gangan ló pè o, kì í ṣe aráàta ló pè, àbúrò ẹ̀ ọkùnrin ló pè o. Ìbá ṣe àbúrò ẹ̀ obìnrin, ìbá ṣe àbúrò ẹ̀ ọkùnrin, ìbá ṣe ẹ̀gbọ́n ẹ̀ ọkùnrin, ẹ̀gbọ́n ẹ̀ obìnrin, kódà kó ṣe màá rẹ̀ gan ló pè. Gbà pé nǹkan kan ti ń wà. Ẹni tó yẹ kó kọ́kọ́ wá sí ọkàn rẹ̀ láti pè ọkọ ẹ̀ ni, tàbí alábàárìn rẹ̀ tó bá jẹ́ pé ó ní man friend tó jẹ́ pé kò sí nílé ọkọ, so ó ní kíní tó yẹ olólùfẹ́ ló kọ́ yẹ kó wá sọ́kàn ẹ̀ láti pè. Tó bá ti dé pé lọ́ọ́ ń pe ẹlòmíì, mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀, ó ti ń mẹ́hẹ. Ọkùnrin ò lè sojúṣe fóbìnrin tán o, ṣùgbọ́n má jẹ́ kí ọkùnrin kankan níta kó bá dùn ìyàwó ẹ̀ nínú. Ẹni tó mọ̀ pé ó fẹ́ràn, má jẹ́ kí ọkùnrin kankan bá dùn nínú. Ẹ jẹ́ ká gbìyànjú níwọ̀n bá bí agbára, kó even kó jẹ́ pé obìnrin yẹn ní ń gbọ́ bùkátà ní ń ṣe gbogbo nǹkan. Ìwà tí a máa wù sí ó gbọ́dọ̀ jẹ́ léyìí tí ó máa múnú ẹ̀ dùn, kì í ṣe pé kó máa rí dùn níta ju inú ilé lọ. Tó bá ti ń rí dùn níta ju inú ilé lọ, wàhálà ti wà. Ṣé wá rí bọ́lọ́run ṣe ṣẹ̀dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Obìnrin mi wà tó jẹ́ pé agbára ìbálòpọ̀ ẹ̀ ó ju tọkùnrin lọ. Àwọn àfáà àti sọ wọ́n ti là, àmọ́ gbọ́ wá sí dáadáa. Ṣùgbọ́n àwọn bàbá wa ṣe kínní wọ́n ní oríṣiríṣi, ṣùgbọ́n eléyìí ó wà fún pé tí obìnrin bá ń dọ́kọ káàkiri ló wà fún. Táàsì fẹ́ kó mọ eléyìí òun ṣe mọ́gùn, kì í ṣe nǹkan kan. Ó dàbí àdódùn ni, bẹ́ẹ̀ ló ṣe rí, tó jẹ́ pé bóun àti ọkùnrin míì gan tó bá rọ́kùnrin míì kódà kan jọ máa ṣeré, ara ẹ̀ ò ní dìde. Kì í ṣe pọ́kùnrin míì ò ní lè bá sùn, ṣùgbọ́n ara ẹ̀ ò ní dìde. Tára obìnrin ò bá dẹ̀ ti dìde tí ara ẹ̀ ò dìde lásìkò tọkùnrin ń bá láṣepọ̀, á kọ̀ fún ọkùnrin yẹn délẹ̀ pé òun ò ṣe. Kì í ṣe pé bóyá mọ́gùn tàbí kàtàbó nípa rárá o, ṣùgbọ́n ara ẹ̀ ò ní dìde. Kò sí bọ́kùnrin yẹn ṣe lè ṣe tó, kò ní dìde. Àfi ọkùnrin tó bá jẹ́ pé ó lo kíní yẹn nìkan lára ẹ̀ ó dìde sí. Ṣé rí tí a bá ń sọ̀rọ̀ àwọn míì wọ́n máa tún fojú, mi ò lè ṣe kí n má sọ mọ́rọ̀ pé àwọn kan ó tún máa fojú wò pé ṣerú nǹkan tó yẹ kó fi sílẹ̀, ṣerú nǹkan tó jẹ́ májèlé fẹ́ nìkan. Wàláì oúnjẹ tó dùn ní fẹ́ lòmíì o. Oúnjẹ tó dùn ní fẹ́ lòmíì. Tẹ́lòmíì ò bá sọ̀rọ̀ yóò ní àwọn obìnrin pàápàá jùlọ tó bá ti jẹ́ single mother, wọ́n máa fojú kíní wò wọ́n. Kò rí bẹ́ẹ̀ o. Opportunity ni wọ́n ní pẹ̀lú ibi tó wà. Kì í ṣe pé ó máa wà wù ju single mother lọ o. Ó máa wà wù ju wọn lọ rárá o. Ṣùgbọ́n opportunity tí wọ́n ní ló jẹ́ kó máa fojú oníranù wo single mother. Kò rí bẹ́ẹ̀.
so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ sẹ́rí kò fẹ́ sí nǹkan tó wà ok mo rántí kinní kan tí mo fẹ́ mẹ́nuba ẹnìkan pè mí ní ìsìn náà ni bó mo ṣe drop kọ́ ẹ̀ ni mo ní ó ní ǹjẹ́ akó tiẹ̀ ṣì wà mo wá rántí pé nígbà kan àwọn tá a bá jọ lọ léèwé ńgbà náà ní oko ọ̀dọ̀ wa ní bí àwọn méjì kan wọ́n tó bá wo fídíò yìí wọ́n ò ní ọ̀rọ̀ yìí ni bàbá ìtúnrántí ni ìyàwó ìtúnrántí lónìí àṣéǹgbà náà tó yẹ pé mo gbé ìwé mi sí skul bẹ́ẹ̀ ni mo rántí dọ̀la mo gbé ìwé mi sí skul ìgbé wálé mi ìgbé ìwé yẹn wálé mo ti fi kinní yẹn sínú ẹ̀ so wọ́n dẹ̀ máa ń tilẹ̀kùn skul nígbà náà tí ó sì pé bóyá anybody lè padà lọ skul ọ̀dọ̀ wa dẹ̀ rí ẹ̀ẹ̀kan ó fẹ́ẹ̀ tó máìlì 2 sí ọ̀dọ̀ wa nígbà yẹn mo ṣe kinní yẹn nígbà yẹn mo sáré kinní kèrègbè yẹn ó wù síbi ẹ̀gbẹ́ ilé wa so mo á rí kinní yẹn ní kinní rè mo ṣe sáṣe kó kinní yẹn sí ni ìgbà tí kinní yẹn wá gbó mo wá kó kinní yẹn nígbà yẹn àwa ṣe mo wá sọ fún àwọn ọ̀rẹ́ mi yẹn nígbà yẹn pé kinní yìí ìwé yìí ó wà bá mi lé ni mi ò ní gbé wọ́n rò pé rọ́ ni èmi náà dẹ̀ dẹnu mọ́ nígbà yẹn ni pé kinní wọ́n rò pé rọ́ ni nígbà tí mo wá fi kinní yẹn sínú ìwé yẹn mo wá fi sínú ìwé yẹn kinní yẹn gbé kọ́ ni kò gbọ́dọ̀ kanlẹ̀ ìwé yẹn ó padà wá sínú ilé mi lè gbàgbé láyé so tó bá ń sọ̀rọ̀ pé akó gidi ṣì wà o ẹni tó pè mí ló jẹ́ kí n mẹ́nu bà yẹn kí lè bá mi wá lórí títí kinní tí mo sọ yìí wọ́n ń pe ewé kan ní ewé ayíramẹ́ran ọmọ inú èso ewé ayíramẹ́ran yìí òun lá wà èso asòkànkú àwà ó di 2 ewé ọ̀mísínmísìn ewé sẹ́nifíra so àwa máa lọ tá a bá ti lọ àṣà tí ó gbẹ dáadáa tó bá ti gbẹ àwa ara òbò ewúrẹ́ yìí á gé kéékèèké tá a bá ti wá gé kéékèèké àwa lọ́pọ̀ mọ́ kíní tá a sá tó gbẹ yẹn á lọ́pọ̀ mọ́ dáadáa á tún sá yóò gbẹ àwa máa bù sínú oyin á máa la kó tó di pé èyàn ó bóbìnrin lò pọ̀ lílá ni kì í ṣe pé èyàn ó fi ṣe nǹkan kan èyàn lè fi pa nǹkan ọmọkùnrin náà láti bóbìnrin lò pọ̀ ṣùgbọ́n lílá ni anyway yìí fẹ́ sọ̀rọ̀ lọ́pọ̀ lórí ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé orí àkọ́kọ́ tẹ́ kọ́ ṣe fún wa òun náà ni kẹ́ ẹ subscribe sí YouTube channel wa ọmọ Gíẹ̀sì TV 08061408254 ní nọ́mbà wa nígbà míì tá a bá wà lóko àwọn èèyàn máa ń sọ pé àwọn ń pè nọ́mbà ò lọ Airtel ó máa ń lọ Airtel máa ń lọ 07083907513 òun ni Airtel àwọn míì ò ní bóyá iṣẹ́ tó fi ń jẹun ló yẹ kó máa fi sílẹ̀ kò dí èmi lọ́wọ́ iye tí kódà kó má ju èròjà kan ṣoṣo lọ nínú ẹ̀ tí màá bá gbà tó lè pè mí òun ni màá gbà ọ̀pọ̀lọpọ̀ máa ń fojú wo iṣẹ́ wọn ní ṣe bí kinní báyìí ni bóyá kòdẹ̀ kan péré ló wà ń bẹ̀ bóyá àti ìkòdẹ̀ àtẹwé ìsọ̀sọ́kọ̀ tù lá lọ papọ̀ ṣe bí nǹkan méjì yẹn lọ tẹ wá bí ilẹ̀ lómi yóò ní kí ló dé kinní kan nítorí pé òun ṣe ó ti wò pé bó ṣe rọrùn nìyẹn kò dí èmi lọ́wọ́ ní ti tèmi iye tí màá bá gbà lórí iṣẹ́ tí mo bá fi sílẹ̀ ni màá gbà bá pé mo fi sílẹ̀ yẹn kò ní mí nìṣe mi so kọ́lọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún ẹ má gbàgbé subscription ò ní ìfohùn sí ó dáa púpọ̀ kéèyàn gba ìyọ̀ǹda lórí àṣírí kéèyàn tó ṣe wá rí ìyọ̀ǹda ti tèmi lórí àṣírí tí mò ń fi sílẹ̀ òun náà ni kẹ́ bá mi subscribe sí YouTube channel wa ọmọ Gíẹ̀sì TV ẹ bá wa subscribe ẹ follow wa ní Facebook Prince Ọlọ́gbẹ́lá Adéwálé Táíwò ẹ follow wa mo máa ń sọ bí àwọn àṣírí bá ṣe wá lèmi ṣe ń fi ilẹ̀ tá a bá wá rí nǹkan tí ò yé wa ẹ jẹ́ ká tẹ́ bá pè mí eléyìí tí ń bá morúkọ mi ti ń jẹ́ èyí sọ tí ń bá sì mọ́ mo ṣe mọ́ ewé mi wà tó jẹ́ pé orúkọ tí mo mọ̀ mọ́ nìyẹn tó ṣe pé orúkọ tí mo mọ̀ mọ́ nìyẹn so Ọlọ́run Elédùmarè yóò gbà fún wa ẹ má gbàgbé o bí a ṣe lè lò fóbìnrin lóbìnrin náà lè lò fọkùnrin o bẹ́ẹ̀ ni bá a ṣe lè lò fóbìnrin lóbìnrin náà lè lò fún ọkùnrin àdúrà wa gbà o.